làkàrálé ẹ káàbọ̀ làkérò ni orúkọ tèmi ni Dámiláre Ọmọládipúpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Aláràírì àtúntúndé bàtìmáńdé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìlú àtọrin àlejò wa tàgbé wa lónìí àyàgálú àlejò wa ẹ bá wa ṣàfihàn orúkọ yín ibi tẹ́ ti wá àti iṣẹ́ tẹ́ ń ṣe. Mo kí gbogbo aráalé, mo kí gbogbo àwọn tó wò mí. Orúkọ tèmi ni Babátúndé Àyànkúnlé, gbogbo èèyàn mọ̀ sí Youth both Ọ̀ṣun lápapọ̀, òkè gbogbo lé. Ọmọ olúbo ni? Ọmọ Ifẹ̀, Onífẹ̀ Àbúrẹ́, ọmọ aládé owó rẹ̀ mọ̀. Ó pọ̀. Ẹ jọ̀ọ́, ṣé ọmọ onílù ni àbí iṣẹ́ yìí ẹ kàn wò pé jẹ́ kí mi náà kọ́ṣẹ́ iṣẹ́ yìí ó dàbí kó jáwọ́ àbí ẹ nífẹ̀ẹ́ sí? Rárá o, ọmọ onílù ni mí. Oko ìlú ni wọ́n fi bí mi. Àbá ní ilé mi, kì í ṣe bá kọ́ nílé kan. Dára bẹ́ẹ̀. So kí wàá ní reason tẹ́ fi yàn láàyò? Ṣé ó wù ní àbí nígbà tẹ́ wà kékeré tẹ̀ǹtẹ̀ láwọn dáàdì lọ sóde ògbé owó tá à ń rí ọmọ kìíní kan àbí ó kàn wù yín ṣe ní passion fún mi? Kí kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé Ọlọ́run ṣe tó dára, ó ti ní ẹ̀bùn ènìyàn yóò lànà fún níbi tí ó bá lọ àti níbi tí ó bá rè. Torí tí bá rò ní méjì mẹ́ta màá ní Olúwa tó fọwọ́ sí torí pé méjì ni mo bá lé. Àkọ́kọ́ ńbẹ̀ ìwọ ni iṣẹ́ ilé kíkọ́ ni bàbá mi kọ́. Iṣẹ́ ìlú yìí ó ní bàbá mi jogún bá àwọn bàbá mi ló máa ń lù. Àmọ́ nígbà tí Olúwa ti sọ pé kí n má torí pé bóyá iṣẹ́ ilé kíkọ́ tí mo kọ́ tí wọ́n ń kọ́ ilé fún èèyàn, èmi náà tún lọ kọ́. Yàtọ̀ sí pé bàbá mi mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tèmi gan, mo tún lọ kọ́ fún odidi ọdún méjì. Olúwa tó sọ fún mi pé iṣẹ́ yìí o, wọ́n ní kí n padà sí iṣẹ́ àjọbí. Ìyẹn ni iṣẹ́ ìlú tí mò ń ṣe. Ó dára bẹ́ẹ̀. Irú ìlú wo lẹ́yìn lù? Because ìlú tá a máa bọ́ oríṣiríṣi, dùndún wà, gángan wà, bàtà wà, oríṣiríṣi ló wà, àgbámọ́lẹ̀ wà. Èwo ló jẹ́ ìlú tí ń tẹ̀yìn lù? Kí n sọ wípé iṣẹ́ yìí mo yàn fẹ́ ni. Iṣẹ́ tí èèyàn bá ti yàn fẹ́ kì í ṣe nǹkan ẹyọ kan ló gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ torí pé a bí mi sínú ẹ̀mí. Mo ń lu ìyáàlù, mo ń lu àdàmọ̀ tí a mọ̀ sí gángan, mo ń play féléré fún alára mi náà tí mo bá tún ní àwọn bíi occasion sí méjì sí mẹ́ta, surprise, engagement, gbogbo ẹ̀ lápapọ̀, iṣẹ́ studio, àwọn iṣẹ́ tí mo ń ṣe nítorí pé iṣẹ́ àjọbí ni. Ọlọ́run dẹ̀ fi ohun gbogbo ẹ̀ ó fi rọ̀ mí lọ́rùn láti jẹ́ kó ṣeé ṣe. Ìbéèrè mi ni pé kí ni à ń pè ní ìlú? Tó ní òye yín, kí ni à ń pè ní ìlú gan? Ní ìwòye tèmi o, wọ́n ní bí ọmọdé ò bá tàn á bá àrọ́bá sì ní bàbá ìtàn bẹ́ẹ̀. Màá rí ní ìgbà ìwáṣẹ̀ 16 ní ọ̀rọ̀ bí àwọn Yorùbá ṣe máa ń sọ. Bí èèyàn ní ó ní tí èèyàn sọ̀rọ̀ lé lórí 16 ló pín sí. Bí ó ṣe yé mi sí ní ìgbà ìwáṣẹ̀ bí àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wọ̀nyàn bí wọ́n ṣe máa ń sọ látijọ́ wá ní bí ìlú ò sí, ìlú ò lè dùn. Ìlú ó rọ̀ ni. Tí mo bá wò ó ní ìkọsẹ̀jáyé bá ṣe dá ìlú ló máa ń jẹ́ kí nǹkan dùn. Tí ò bá sí ìlú ò lè dùn rárá. Torí pé bí èèyàn kú, ìlú ni ó tún sọ pé lágbájá báyìí ló ṣe rìn. Bí ọba wàjà, ìlú ni ó sọ pé báyìí ni ó ṣe rìn. Bí ọba bá lọ sí àjò tó bá ń bọ̀, ìlú ni ó sọ pé báyìí ló ṣe rìn. Ibi tó dé dúró nì. Ní àtijọ́ bí a bá jagun lọ,
ìlù ló máa ń ṣe atọ́nà bí a bá ń jagun ìlù ló tún máa sọ pé àborí ìlù ó tó túmọ̀ sí ó pọ̀ gan lóríṣiríṣi tí mi ò lè kà. torí ìlù mo mọ̀ pé wọ́n máa ń fi ìlù sọ̀rọ̀ fún yàn so tí èèyàn bá ń ṣe ohun tí ò dáa wọ́n mọ ìlù tán lè sọ fún pé ní tó ń ṣe yíyí o. àkíyèsí tí ìlù wà fún ó pọ̀ gan. bí ìkan tiẹ̀ wà tí mo máa ń tẹ̀ rántí téèyàn bá láàmú bóyá ẹ̀lú ìfẹ́ nìkan láti mọ̀ bá láàmú nìkan nìkan láti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ́ ní ẹ̀mí tó lówó lọ wọ́n fi ṣègbéraga bẹ́ẹ̀ ni. so ìlù igi ajé tún ní pẹ̀lú. òun sì máa ń sọ pé anígilájé. so àwọn tá a tún fokó ẹ̀ bí ni tàbùkù ẹ̀bí ni àwọn kan wà tó yẹ pé wọ́n lọ kọ́ tí wọ́n lọ kọ́ àwọn ìlú kan wà látijọ́ tí irú àwọn tó lọ kọ́ wọn ò lè lù lórí bí wọ́n ti bẹ̀ jáde wá àwọn ìlú àtijọ́ tá a mọ̀ pé ìlú ogun ni kò ṣe ìlú tí ẹ tó yẹ pé tí ò bá ní ìsàmì ẹ̀ rárá mo lè pè ní mọ̀lẹ́kà ìlú mọ̀lẹ́kà ni àwọn èèyàn tó bá wò wá sòsòsò tí wọ́n bá gbá rìsáàtì bí ẹni yẹn ṣe jáde àti tó ti jáde wá wá ní mọ̀lẹ́kà kan ni ẹni ọmọ irúnmọlẹ̀ ni irúnmọlẹ̀ ó yàtọ̀ sí ọmọ òrìṣà irúnmọlẹ̀ ó rọ̀ wá ní ẹni tó di òrìṣà ẹni tó di agbára nínú ayé tó wò pé agbára tó ń gbé wọ̀ ẹ̀ sí kan sí kejì a máa ní bínú olóòtú mi a máa tú ìlú ẹ báyìí pé wọ́n ní tó bá ní agbára tán á lókun díẹ̀ káàtó òun á dáná sunlé torí pé agbára yẹn ti pọ̀ jù fún ni òun náà fi máa ń perú àwọn èèyàn ní òrìṣà bẹ́ẹ̀ ẹ̀tọ́ lè wọlẹ̀ ó lè lọ di nǹkan míì àwọn tá a lè pè lóríṣà nìyẹn wọ irúnmọlẹ̀ ó rọ̀ ni níwọ̀nba bó ṣe yé mi sí. ọ̀dà ẹ ṣé ó ti wá tó bí ọdún bíi mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pàtó mi ò sọ̀gbà tẹ́wà kékeré tẹ́ bá àwọn bàbá ṣiṣẹ́ ohun kan bọ̀ nígbà tí ẹ̀yin gangan dísàìpù kì í ṣe yóò mo fẹ́ máa ṣe ó ti tọ́dún mélòó báyìí. tí bá fojú wò báyìí pé èmi gan yàn níṣẹ́ ní ṣíṣe yàtọ̀ sí pé mo bá àwọn bàbá lọ òde màá sọ pé as at 2001 mo dẹ̀ bẹ̀rẹ̀ ní kíkọ́ èèyàn pé èmi náà kọ́yàn ní ìkan sí ìkejì torí àwọn tó tún fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀ màá sọ pé 2004 lẹ́yìn ọdún mẹ́ta torí ẹ tí wọ́n kọ́ ní ìlú kíkọ́ 2004 ìyá ẹ̀ gangan ló mú wá bá mi bí iṣẹ́ tó ń ṣe yìí òun rí bó ṣe rí lóòótọ́ àjọbí gbà báyìí mi náà kọ́ ọmọ mi torí ó nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. so ṣe lè fún wa ní ìrírí ohun tẹ́ ẹ dojúkọ ní bí a lóde níjọ́ tínú yín dùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ìjọ́ tínú yín dùn bí a kò ń ṣe bí owó tẹ́ pa o àbí kankan pé ẹ lè fọjọ́ tẹ́ ẹ rówó jù náà sí o ṣùgbọ́n bọ̀ tí ẹ lọ bẹ́ẹ̀ bọ́ ṣe pàtàkì yín bọ́ ṣe pọ́n ẹ lé àwọn onílù wa nìyí kankan bẹ́ẹ̀. màá rántí ìgbà kan sẹ́yìn báyìí ó kọ̀ jẹ́ kí n mú láti ibi kí n má lọ sí ọ̀nà tó jìn wọ́n máa ń pe ẹnìkan ní ìlú Ilé-Ifẹ̀ wọ́n pè ní ambassador Mójú Adéṣàkín ìgbà tó ṣe ọjọ́ ìbí láàárọ̀ ọjọ́ yẹn bá ṣe dídé ilé ẹ̀ torí pé àwọn ọmọ Adérẹ̀mí la bá dé venue yẹn lọ́jọ́ yẹn ìyẹn ní occasion ọjọ́ òbí tó ń ṣe so mi ò lérò pé nǹkan tí bàbá yẹn sọ bàbá yẹn ó ti jọ́lọ̀ nípè báyìí ó ti di ẹni ilẹ̀ kí Ọlọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ọjọ́ bí ẹ̀ ó fi wú mi lórí torí pé bá a ṣe débẹ̀ láàárọ̀ ọjọ́ ẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í jẹun ó ná wa lówó inú ẹ̀ dùn gan bọ́gbà tó dáhìn kan wá jáde wọ́n wá ń jẹun lọ́wọ́ ibi tó ti ń jẹun lọ́wọ́ ó wá rí pé mi ò jẹun ó wá ń béèrè lọ́wọ́ dáàdì mi tó jẹ́ bàbá tó bí èmi gangan fúnra lára rẹ̀ ìyẹn bàbá Àyànkúnlé pé bàbá kí ló ṣe ọmọ ẹ̀ yìí tí ò jẹun ó ní kì í jẹ nǹkan lọ́wọ́ torí mi kì í jẹ nǹkan lọ́wọ́ ní ìrọ̀dún ìgbà tí mò ń sọ yìí ó ní kí ló dé tí kì í jẹ nǹkan lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ ó
ó dẹ̀ máa wù mí o kí n mú lọ China. Inú mi dùn gan lọ́jọ́ yẹn láàárín ẹ̀ oníkọ́lọ́ bá mi ra bread torí ọkùnrin kan ṣiṣẹ́ nínú ilé wọn gbà ẹ̀ wọ́n pe ọkùnrin yẹn ní chika kò sí iná tí ò mọ̀ dá olóbá mi dín ẹyin bàbá yẹn fún kò sí nǹkan tí bàbá yẹn ò fún mi lọ́jọ́ náà inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ tí inú mi dùn wà lé bá irú òde báyìí ni mo máa ń gbàdúrà kí n máa lọ. Ọjọ́ wa ni ọjọ́ kejì ó pọ̀ o bọ̀ máa sọ méjì níbẹ̀. Àkọ́kọ́ à ń pe olórin kan ní kí n fi orúkọ bò láṣìírí a jọ lọ sí òkè ṣọ̀kan a jọ lọ Àkútè àwa ń bọ̀ láti Àkútè àwa fi òru rìn ó dẹ̀ wọ́n gba hòtẹ́ẹ̀ fún wa bọ̀ à ń torí mo ní iṣẹ́ ní ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ sátidé ọjọ́ Friday ní ọjọ́ ẹ̀ bọ́ sí mo ní ẹ jẹ́ ká máa lọlé so táwa máa fi máa délé á ti bọ́ sí ojúmọmọ kí n lè tètè délé kí n lè tètè meet up ibi tí à ń lọ lọ́jọ́ kejì làwa gbéra a ti dé ìlú Ilé Ifẹ̀ tán ká sọ pé ìrìn àjò yẹn láti Gbọ̀ngán sí Àsẹ́pà ibẹ̀ láti lọ kó sábẹ́ tírélà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹnìkan kan ò kú ní wa bọ̀ ẹni tó wà ọ̀pọ̀lọpọ̀ máa ó padà jẹ́ alààyè ènìyàn nísìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì tí mo lè dárúkọ oníjọ́ tí ọ̀gá mi kan wà tí mo máa ń bá ṣeré tí mo lọ lùlù fún ní Òṣogbo ìbò kù ọ̀túnla ni bí àwọn ọmọ onígà àwọn tọ́gìsì yadé nìyẹn láàárín ẹ̀ wọ́n ṣàna ìbọn sí mi pé àwọn fẹ́ fi máa pa mí bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wọn ṣe láti pa mí. Bí ọ̀rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn Ọlọ́run kò mí Ọlọ́run gbàgbà lọ́wọ́ àwọn wílígánsì yẹn mo lè pè wọ́n ní àwọn abẹ́ni wọ́n mọ ọkùnrin jẹ́ lọ́dọ̀ yẹn torí tí mo fi délé inú mi ò dùn rárá. Ọlọ́run ṣe àdúpẹ́ àlàáfíà. Ìpele tó kù báyìí tá a lọ òun ni ìpele ibi tí ẹ ó ti máa túmọ̀ òwe àwọn fún yín ní òwe márùn-ún sì tù ẹ̀bùn wá fún yín ẹ̀bùn àmúrelé bí ẹ bá ṣe wá gbà á sí òun ló máa túmọ̀ sí ìyẹ̀bùn tẹ́lá múrelé. Tí ó bá jẹ́ àwọn òwe tí mo bá mọ̀ ìyẹn náà ni kò ń ṣe àwọn ọlọ́wọ́ ní wọ́n ní ìwà ló máa tún kọ̀ wípé kò sẹ́ tó méjì àná bí ẹ tó mú ọ̀pá rẹ̀ dání. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé ẹ̀yin náà á fún wa ní òwe márùn-ún ẹ dára wa lára yá ẹ sì fún wa ní òwe márùn-ún. Kò sí wàhálà ṣẹ̀ṣẹ̀ náà ti ṣe tán. Ìlú ní yóò rìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú ní yóò rìn bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà àtọrin àtìlù àtọrin kájọjó kájọyọ̀ ká sì ra wa lọ́kàn. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìlú àtọrin. Ẹ fún wa ní ìlú àkọ́kọ́ tí àlejò wa bí máa tún fún wa. Ní ìwòye tèmi ní tí ìlú ẹ sọ ó ní ènìyàn wọ̀nyí ṣòro kò jọ pé a fẹ́ ni kò jọ pé a fẹ́ràn ẹni ènìyàn wọ̀nyí wọ́n ṣòro. Bẹ́ẹ̀ni ènìyàn wọ̀nyí ṣòro kò jọ pé a fẹ́ ni kò jọ pé a fẹ́ràn ẹni ènìyàn wọ̀nyí wọ́n ṣòro. Ẹ ti gbà àkọ́kọ́ ẹ fún wa lẹ́lẹ́kejì. Ẹ má ṣèké mọ́ ẹni rere kan
kì í pẹ́ ẹni rere kan kì í pẹ́. ṣé ká tún lò fún yín? ẹ tún lò. ẹ bá a tún pè fún un. Sọ́lẹ̀ kan ní kò sẹ́ni tó mọ èdè àyàn lè mú ọ̀pá ẹ̀dá ní ẹ̀yẹ ẹni ní ìmíràn bí ò mọ̀. Nǹkan tí àyàn wá ń fìlú sọ níbẹ̀ ni pé ó ní ẹ má bà mí jẹ́ o ẹni rè kí ẹni rere jẹ́ ẹ má bà mí jẹ́ o ìbàjẹ́ ọjọ́ kan lógún ọdún ẹ má bà mí jẹ́ o. Bí ẹ bá bà mí jẹ́ Ọlọ́run á tún mi ṣe ẹ má bà mí jẹ́ o ẹni rere kì í bẹ̀ ẹni rere jẹ́ ẹ má bà mí jẹ́ o ṣe fún wa nínú. Sọ ìbẹ̀rẹ̀ mo lè má lè sọ ìparí mo ṣáà mọ̀ pé ẹ̀rù Ọlọ́run ń bà ní. Bẹ́ẹ̀ni. ẹ̀rù Ọlọ́run ń bà ní. Ó tó bẹ̀rù ní gbogbo ìgbà. Kò sí tí mo lè fi tú òwe yẹn ní ìwọ̀nba díẹ̀ torí bí èmi ṣe ní èrò rẹ̀ sí kọ́ ni mo sì lè sọ pé bí mo ṣe gbọ́ mo lè sọ pé ẹ̀rù Ọlọ́run ń bà ní. ẹ̀rù Ọlọ́run ń bà ní. Bó bá pa ni ó lè jí ni bó bá jí ni ó lè pa ni ẹ̀rù Ọlọ́run bá ni bí mo yẹ bébí ṣe mọ̀ sí. Ó fara pẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ tí onílù wa ń sọ ṣe ni pé ẹ̀rù ayé yìí ń bá ní ká bára ẹni tó wù pọ̀ ká má bàa bẹ́ẹ̀ mọ́ ẹ̀rù ayé yìí ń bá ní kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tó onílù wa ń sọ ni. Fún alẹ́ kẹrin báyìí. Bí òwe ìlú tí wọ́n lù ẹ́ ṣe yé sí ó ní orí ajá ni ò dáa ebi ń pẹ̀lú ajá ṣe fàárí orí ajá ni ò dáa tí àwọn bá tún máa fi kún wọn wá ní ebi ń pẹ̀lú àwọn yẹn àtẹrán ẹran jíjẹ ebi ń pẹ̀lú àwọn yẹn àtẹrán jíjù ẹran jíjẹ àtẹkìrì àti ajá ẹran ìkókò ni. Ìyá tí wọ́n sọ pé orí ajá mi ò dá ẹ̀bùn ṣe pàdé ajá lọ́bẹ̀ lọ́wọ́ rán orí ajá. Ó ti fẹ́ kúkú yà. Ẹ fún wa ní ìwé karùn-ún. Níwọ̀n bá bó ṣe yé mi sí kò yé mi tó. Ó ní onílù wa sọ pé àdúrà níjà lórí ó ní ẹ ò ní bí ọmọ àlè tí ń dalé ẹni rú ẹ ò ní bí gbogbo àwọn ìbí ọmọ àlè tí ń bá dalé wa rú. So ó kù ọ̀dọ̀ yín. So ẹ kọ́kọ́ dára lára ẹ tó wá fún wa ní òwe márùn-ún. Ìlú ní ìlú ní ìlú ní yóò rìn
kájọjó kájọyọ̀ ká ṣera wa lọ́kàn. Ẹ káàbọ̀ padà. Ṣé rí pé àlejò wa ò mú kékeré, ijó yìí pọ̀, a sì ti gbádùn ara wa. Ẹ ṣé, ó kù òwe 5 tẹ́ fẹ́ ṣe fún wa. Ẹ lu 3 fún wa, 2 fún àwọn aráalé láti tú. Ṣé ẹ ṣe tán? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ìlú ní ìlú ní ìlú ní ìhórin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ìlú ní ìlú ní ìlú ní ìhórin bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà. Àtọrin àtìlù àtìlù àtọrin kájọjó kájọyọ̀ kájọjó kájọyọ̀ ká ṣera wa lọ́kàn. Èmi ò mọ̀ owó. Ẹ wo, ẹ bá wa tún bá wa yànnà lẹ́yìn. Mi ò mọ̀. Òwe ẹ ní kó yé fi mọ̀rìwò gọ́pẹ́. Kó yé fi mọ̀rìwò gọ́pẹ́. Ẹni Ọlọ́run fẹ́. Ṣàgbọ́n yẹn. Tá ń bá wí tó tún warùn kí. Kó yé fi mọ̀rìwò gọ́pẹ́. Bẹ́ẹ̀ni, ó yá, ìkejì. Bẹ́ẹ̀ni, ó ní ìdẹ́sọ, mo gbọ́ dáadáa, mo gbọ́. Ó ní yóò kọlù gírí pẹ́. Afọ́jú ilé, ní ara lé lódì, yóò kọlù gírí pẹ́. Èmi náà ti gbà kún. Ẹ fún wa ní 3. Ẹ lù lẹ́ẹ̀kan sí. Òye ní ìgbà òró kì í fọ́, àwọlé kò ní fàya, ẹni tó lẹ́bọ lẹ́rù kó mọ́ sàsùn para, ìgbà òró kì í fọ́. Ó yá, ẹ bá wa lu 2 tó kù fún àwọn aráalé láti tú. Ẹ sọ fún mi lẹ́yìn ètò tí màá mọ̀ ọ́. Ọlọ́run ni. Òde ní, ó kù kejì. Bẹ́ẹ̀ni, 2 tó kù tí wọ́n lù fún wa yìí, òun ni ẹ̀yin aráalé yóò máa dáhùn sí. So ẹni tó bá túmọ̀ méjèèjì dáadáa bí wọ́n ti wí, kó comment sí other comment section, then a pè yín, a fi ìwé ránṣẹ́ sí yín láti wá sórí ètò yìí, ìlú àtọrin. Ẹ ṣé. Ìlú ní ìlú ní ìlú ní ìhórin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ìlú ní ìlú ní ìlú ní ìhórin bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà. Àtọrin àtìlù àtìlù àtọrin kájọjó kájọyọ̀ kájọjó kájọyọ̀ ká ṣera wa lọ́kàn. Ẹ jẹ́ ká máa fi èyí ṣe lọ. A dúpẹ́ lọ́wọ́ yín, àlejò wa. Ẹ ṣé tá a pè yín, tẹ́ dáhùn. Mo dẹ̀ believe pé tá a bá tún máa padà pè yín next time wọn pé ẹ máa wá. Dáadáa ni, ó kí gbogbo aráalé. Bí wọ́n bá pè wá sórí ètò yìí lọ́jọ́ mi, a máa jẹ yín torí àwọn Yorùbá ní òpè yín ní sọlá. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Babátúndé Àyànkúnlé tí àwọn èèyàn mọ̀ sí Youth Love. Ẹ ṣé.
aráalé ẹ jẹ́ ká máa fèyí sí lọ nígbà táwọn máa dágbére fún yín títí di àsìkò àti ìgbà tó ń bọ̀ láìpẹ́ a ó tún máa kàn sí ẹ share ẹ like ẹ dẹ̀ comment yóò dára fún yín.